الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم القيامة. إذا كان الحمد لله رب العالمين akẹ́wọn òbí wa tí wọ́n bí wa sáyé èyí tó ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí ń bẹ láyé ọlọ́run bá lọ́rẹ̀ ní wọn bisimilahi kuli wallahu iná àtọ̀ ìnà. a kí àbáyẹn kọ̀ọ̀kan wa wọ́n ti bọ́tàlì kíámà ọlọ́run bá ṣe dáadáa ọlọ́run bá kẹ́ wọn àwọn tí ń bẹ láyé ọlọ́run jẹ́ kẹ́ wọn ó gùn látara bẹ́ẹ̀ àwa kí bàbá wa ń kalẹ̀ àwọn ìdùnnú jínísì àwọn ni olórí ìjókòó tèmi ọmọ kékeré ni wọn ọlọmọdé àbá dà wọn lágbà bàbá ọlọmọdé àmọ kọlà sí dùn ẹ ti fọyín ẹ ti dùn ẹ dùn rí ẹ dùn wò àìní dùn rí àìní dùn wò mọ ọbẹ tẹgbọ alámàrí àgbàdo ọlá bàbá jẹ tara wọn jáde ọlá yẹ tara wọn jáde ọlá aláhàwùlà ọlá quwwata illa billahi al-aliyyil azim mo fi kíkì tí wọn torí àkókò mo fi kí gbogbo ẹyin mò dídí wọn ọlọ́mọdé ṣàlékún dárájà ọlọ́mọdé ṣàlékún karama ọlọ́mọdé ṣàlékún rahama bíákìlá haúlà wàdà quwwata illa billah wá kí àwọn afá mi ọlọ́mọdé àjárí yín pẹ́ ọlọ́mọdé àjárí yín pẹ́ àjọṣepọ̀ wa ọlọ́mọdé ọjàrú la haúlà wàdà quwwata illa billah àwọn akí bàbá ọlọ́mọ àgbàláyè yìí ọlọ́mọdé àbáwá kún yín ẹ kú oríire ẹ kú ìdùnnú náà kò ní tìbànújẹ́ ọlọ́run ẹni ọlọ́run àwọn akí ìyá wa ìyá àlùbáríkà alájà gbogbo ohun tí a bá lábẹ́ àkójọ májè ẹgbẹ́ wọn tàtẹ́kùtẹ́kù ìníjà láàlì wálé kìránì jẹ́mà fìdínira lórí ayé yìí ìyá ànábì kò sunkún ànábì bàbá ànábì kò sunkún ànábì ẹ̀yin gangan bẹ́ẹ̀ máa sunkún wọn mọ́ ọlọ́run kẹ́ sunkún àwọn ọmọ yín àkàrùkọ́lá àwọn ènìyàn lọ́run ọlọ́run àhàwùlà wàlà quwwata illa billah kí alájọ Abdulwasi àfikíkí àfikí gbogbo ẹ̀yin ọkùnrin ìfẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́mọ bá gbogbo yín àfikíkí ìyá wa yálájé àfikí gbogbo ẹ̀yin ìyá wa ìfẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́mọ bá yín ọlọ́run kọjá ọ̀nà àwọn ọkùnrin ní ẹwẹ́ ní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àwọn ọkùnrin lérò wájú mẹ́wàá ẹwẹ́ yín ìyá wa wọ́n bá lẹ́yìn tí wọ́n bá ní ẹwà ìjẹ́ ní àmà sọ gbẹ kó lẹ̀ ṣe ní láì jẹ́ náà wọ̀ ẹ̀yin lẹ pọ̀ bìbà yìí ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn o ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn àwa kí aláàjì wa Ṣàmsùdín aláhà pa òun lọ paná ọlọ́run wa ní kí pípa náà kó dì mọ́lẹ̀ ọlọ́run ní jẹ́ wọ ọkùn ọlọ́run ní jẹ́ wọ ọkùn ẹ̀dá ìràwọ̀ ẹ̀jẹ̀ ń tàn ní ọlọ́run ajẹ́kọ́ gẹ́rì jù báyìí lọ sójú ẹ̀nẹ́ tó lọ́run tó kọ́ ní àjà àwọn púpọ̀ ọlọ́run ọkùn májà lámọ̀dé òru ọmọ àríkà ọmọ àríra ọ̀dàdá ọ̀dà quwwata illa billah àti ìyá ọlọ́mọ síkàlẹ̀ ọba tó. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin wa ala alihi wa sahbihi ومن تبعهم بإحسان إلى يوم القيامة. owó yẹn gbọ́dọ̀ pé wọ́n bẹ ta àtìkárọ́kọ́ mọ ìdá máa mú wá. ẹgbẹ́ mi jọ hàn wọ́n fún wa ní 5,000 naira owó yẹn fún wa ní 5,000 ọ̀nà rẹ̀. alájú wa jẹ wá sí ayé ọpẹ́ lọ́wọ́ yìí. ẹgbẹ́ mi jọ hàn 5,000 naira owó yẹn ti dé lò ó ẹ̀rọ yẹn má ṣàkóso ìyá wa. ẹni tó wọn rẹ bí wọ́n dún ọlọ́run jòjú láyọ̀ ọ̀rẹ́dá ìyá àjàndà ìyá àjàndà àwọn gbogbo àtà ọpẹ́ wa ọpẹ́ ìmọ̀nà
kọ́ba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú. Ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú mà kọ́ba má bà wá nù jẹ́ ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú. Mọ́mí ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba má bà wá. Ẹ wá bá wà dúpẹ́. Ẹ wá bá wà dúpẹ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ́lá àwọn yọ́yọ́yọ́ owó ọpẹ́ lọ́dọ̀dọ̀ yẹn nìkan náà wọ́n. Ọya 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 ọya. Ọya ọya ọmọ àgbọ̀n bẹ̀rẹ̀ sáà ń bẹ̀ ẹwọlé 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 báyìí ẹwọlé báyìí ẹwọlé báyìí. Ọya owó ọpẹ́. Ọya 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 lọ́dọ̀. Ọya ọya ẹjọ́. Ọlọ́yẹ fún àtànà màmá yà. Transfer. Wọ́n ti fún wọn. السماوات والأرض فسقط أمره فإنما يقول له كن فيكون قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون الله نور السماوات والأرض مثل نوره كمسكوة فيها المصباح في زجاجة كان يكوكب نوره يوكل من شجرة مباركة زيتون بلا شرقية ولا قربية يكاد زيتون ولا لا تمتزه النور على النور يهدي الله لنور ما يشاء ويضرب الأمثال للناس والله بكل شيء عليم لكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة. يلا أجا كنت تقول لنا torí pé àbẹ́jì àsìkò àbẹ́bí ni wọn lẹ́ra kábà máa gbà ọlọ́mọṣà jẹ́jẹ́ àrí pẹ́ àlùbáríkà àwọn ẹni ọlọ́run ọlọ́ọ̀lá ilẹ̀ ayélujára bàbá tó ti fọ̀rọ̀ sí lẹ́nu kó padà jágùtọ̀ kó má padà gbẹ́ lẹ́nu ilẹ̀ láhàúlà wọlé kò wọ́tẹ́. àwọn bàbá wa nínú kéwúlé tiwọn tí wọ́n ké tí wọ́n fi kọ́ wa. tó di pé àyàkùnrin náà bẹ́ẹ̀ ni sà àwọn fẹ́ fi yẹn dára dúró ni. Abẹ́ lọ síbi owó okòwò ọmọ kótó di pé a gbé orúkọ ọmọ wa jáde. Abẹ́ gba owó tó lálùbáríkà tó ní kìmí fọ́mọ. Ọlọ́run ti àṣẹ sílẹ̀ nu. Ẹ̀sà ẹ̀yin ọlọ́gbọ́n wọ́n ní ká aláwùrẹ̀ padà wọ́n ní ká dúró lẹ́sùn wọn ni. Oyin náà bá gba owó fún ọmọ Alhaji wa Shamsideen a fẹ́ gba 500,000 naira fún ọmọ wa ẹ má jókòó ẹ dúró ẹ lọ́ni àwọn gbọ́ ọgbọ́n wa 500,000 naira ní tí ò ní bí àti tí ò bá ti lé ẹ lágbọ́n lágbọ́n mi jẹ̀ náà ẹ̀jìnìyà ni ó fi ẹ̀jẹ̀ wọn kọ́ ó kọjá bẹ́ẹ̀ o. Wọ́n ṣe sí ọlọ́mọ yóò sì kọ̀ǹfàmù ẹ̀. Transfer ẹ̀kọ́ bá bẹ́ẹ̀ ṣe transfer lórí owó okòwò yìí yóò ṣe sí ìyá ọlọ́mọ sì kọ̀ǹfàmù ẹ̀. Aláàjì. Ọlọ́wọ́ pẹ̀ bọ́lá tó fi jọmọ́. Bàbá ọlọ́mọ ẹgbẹ́ àdíkàlẹ̀ wọ́n ní àwọn fún ọmọ wa ní owó 10,000 naira. Ìyá ọlọ́mọ
ẹ bá wa kọ àkáǹtì nọ́mbà yín ẹ bá wa kọ jáde wá. àwọn ọ̀rẹ́ yín náà wà ẹ máa gbọ́ òkú tí wọ́n ṣe sàn án ká lè rí 50,000 gbà lọ́wọ́ wọn ẹ fún wa. mẹ́wàá. kọ́mọ́tì lẹ́nu ẹ̀rọ bí ẹlẹ́ pa méjì pọ̀ ọmọ wa lónìí. sọ́ọ̀lù ẹni nàbí yìí ni kẹrí. jọ̀lọ́ ní kẹlẹ̀ ẹ rí i pé ètò wọn tí a ṣe látàárọ̀ à ń jẹ pépèpé ṣé ẹni ti tá a jẹ yìí àní sáré lórí ẹ̀. ẹ̀yin lè máa wá padà jẹ́ kó pẹ́ nígbà tẹ́ ẹ bá fún ọ ní ìkọ́tà àgbèrè. ẹni pé gbogbo nǹkan. àwọn fáwọn wọn náà fẹ́ gbọ́ 100,000 lọ́wọ́ ọpẹ́ adẹ̀wà lórí ẹ̀ ó pẹ́ kò pé àti kúrò lórí ẹ̀ ni. àmọ́ wọn kò wọ́n mọ́ wa yìí iṣẹ́ àlọ́ yóò pé àfi tó bá tún máa lé lókù wọ́n ti ń kọjá de. bàbá ọlọ́mọ ọgbà wọ́n ti fún wọn ní owó 10,000 solid naira kí wọ́n máa jẹ́ owó ìkíni káàbọ̀ Alhaji Shamsuddin Alhaji Shamsuddin ẹjọ ẹsì ẹwọ bí ẹyẹ sásì ẹgbẹ tí ó bá jẹ sí lọ́tọ̀dọ̀ ti yí èlò lẹ́dá fún wa èyàn ò lè dá bó ṣe dá ìgbà kọ́ wà lòó lọ́wọ́ eléyìí yàtọ̀ sáwọn fàwọn ọ̀rẹ́dà ká bá ní fàwọn ọ̀rẹ́dà tí mo fẹ́ fàwọn ọ̀rẹ́dà nílé yìí bàbá ọlọ́mọ àwọn náà wọ́n fún ọmọ olówó owó ní tán lọ́wọ́ yín láíláí bàbá wa gba aláàjì wa wọ́n ti fún wa ní owó 20,000 naira ẹgbẹ́ wọn tó ti dọ́wọ́ owó náà ti jẹ́ 20,000 naira bàbá lọ́mọ ó yá àwọn ọ̀rẹ́ yẹn Larry. 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 Oya. Ẹgbẹ́ bẹ́ẹ̀. Ẹ̀sìn tuntun o. Mi ò lè pariwo àkáǹṣà òtí o. Mi ò lè pariwo o. Ẹ̀sùn wọn bí kò sí microphone. Ẹ̀sùn wọn ẹgbẹ́ ẹgbẹ́. Oya tàtú ni. Wow. Ẹ̀sùn wọn ni wàhálà. Alájà kọ́níjà ó yá fúra bàbá wọn pè yìí ó yá èlò lọ́lẹ́ fún èlò ayé gbọ́dọ̀ náà ó yá èlò lọ́lẹ́ fún wa èlò lọ́lẹ́ fún ọmọ káàbọ̀ ọmọ ilẹ̀ lọ́lẹ́ fún óyá akáàtì èlò lọ́lẹ́ fún alájì wàhálà afọ́ bíbí tó ń tẹ̀lé náà afọ́ wa wàhálà wọ́n náà fún ọmọ wa tó 5,000 naira. Èlò ok ó yà ní pé anonymous ni wọ́n bẹ́ ṣe ọdún bẹ́ẹ̀ bẹ̀ fọwọ́ àwọn eré èkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú anonymous ni wọ́n bẹ́ ṣe àwọn yìí. Gbogbo ọdún tó kọjá níkàlẹ̀. Gbogbo apáta jẹ́ká náà fẹ́ dìde. Lówó ọmọ. Àmọ́ ló ní gbogbo sáà náà bá bẹ́ẹ̀ fi kí ọmọ káàbọ̀ yẹ jẹ́ ká máa mú bọ̀ wá. Ó yẹ jẹ́ ká máa mú bọ̀ wá. Alhaji Shamsuddin náà gbogbo. Bàbá wa Usman Akorede ìyá ọlọ́mọ alájà yìí ìyá àlùbáríkà àwọn náà ti débí ẹ máa bọ̀ wàkà ìyá alájà yìí àwọn náà ti débí brọ́dà wa yìí àwọn náà ti débí alájà wa tó fáìn lọ́rẹ̀ wa yìí àwọn náà ti débí àwọn yóò yí ṣá ẹ̀ ní ìrù lójijì àlùbáríkà wọn ni ọlọ́ àbáwá dáadáa àwọn náà ti débí àyàkùnmọ́ àwọn náà ti débí pẹ̀lú 20,000 naira. Afẹ́kọ̀ọ́ bá wọn gbà yìí, aláàjì wa, àwọn brothers wọn ti ń débí báyìí, ọlọ́run kọ́ bá gbowó lọ́wọ́ yìí, àlùbáríkà àwọn ẹni ọlọ́run, ọlọ́run ilẹ̀ àgbà ilẹ̀ lọ. Alájà wọn dáadáa yìí, àwọn náà ti débí, alájà wọn yìí, àwọn náà ti débí lówó ọmọ.
bàbá wa àgbà àwọn náà ti débi ọlọ́dẹ rí pẹ́ ìyáwó ayé àlùbáríkà àwọn náà ti débi ọlọ́wọ́ tó tọ́lọ́ náírà. alájà wa dàgbà yìí àwọn náà ti débi alájà wa dàgbà yìí àwọn náà ti débi ìyáwó àgbà àwọn náà ti débi ìyáwó àlùbáríkà àwọn náà ti débi ọlọ́dẹ rí pẹ́ àwọn ìyáwó dáadáa yìí àwọn ìyáwó tí wọ́n rẹ̀ wọ́n fà yìí. àwọn ìyáwó àlùbáríkà yìí àwọn náà ti débi ìyáwó àgbà ọlọ́dẹ rí pẹ́ àwọn náà ti débi àwọn ìyáwó ń bọ̀. alájà ẹ má dààmú ẹ̀yẹ kọ̀ náwó ẹ má dààmú ẹ̀kọ́ náwó ẹ má dààmú àwọn. alájà àlùbáríkà yìí àwọn náà ti débi ọlọ́wọ́ fún lọ́wọ́ náírà. ìyáwó dáadáa yìí àwọn náà ti débi. ìyáwó àlùbáríkà yìí àwọn náà ti débi. alájà wa àwọn náà débi ọkọ̀ tó wá sí pàdé. ìyáwó àlùbáríkà yìí àwọn náà ti débi. àwọn àti wá sí pàdé àwọn ọ̀kọ̀lá. ìyáwó àlùbáríkà yìí àwọn náà ti débi. ọlọ́wọ́ fún lọ́wọ́ náírà. ìyáwó dáadáa yìí àwọn náà ti débi. alájà wọn dáadáa yìí àwọn náà ti débi owó ní tọ́lọ́wọ́ yìí. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ jẹ́ ká ṣe àmín dáadáa. ẹ ní ti wà ìsan o àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run wàlà làhàwùlà wàlà quwwata illa billah ẹ̀yin ẹ̀dá owó yìí kẹ́ ẹ bá wa gbé agbada àwa làlágbádá.